Mo kí wa pé a kú àsìkò yìí ní orúkọ Jésù Kristi Olúwa. Àánú àti oore ọ̀fẹ́ Ọlọ́run yóò jẹ́ ìpín wa. Ibi kíkà wa ní ìwé Jòhánù orí ìkíní ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ìkejìléníogún. Jòhánù orí ìkíní ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ìkejìléníogún. Èyí sì ni ẹ̀rí Jòhánù nígbà tí àwọn Júù rán àwọn àlùfáà àti àwọn ọmọ Léfì láti Jerúsálẹ́mù wá láti béèrè lọ́wọ́ rẹ̀ ẹni tí ó ń ṣe. Òun kò sì kùnà láti jẹ́wọ́, ṣùgbọ́n ó jẹ́wọ́ wọ́ọ́rọ́wọ́ pé èmi kì í ṣe Kristi náà. Wọ́n sì bi í léèrè pé ta ni ìwọ? Èlíjà ni ìwọ? Ó sì wí pé èmi kọ́. Ìwọ ni wòlíì náà bí? Ó sì dáhùn pé bẹ́ẹ̀ kọ́. Ní ìparí, wọ́n wí fún un pé ta ni ìwọ ṣe? Fún wa ní ìdáhùn kí àwa kí ó lè mú èsì padà tọ̀ àwọn tí ó rán wa wá lọ. Kí ni ìwọ wí nípa ti ara rẹ? Àdúrà mi sí wa ni wípé Ọlọ́run kò ní jẹ́ kí a pàdánù àkókò ìbẹ̀wò wa. Ǹjẹ́ ẹnì kọ̀ọ̀kan wa sì mọ àkókò ìbẹ̀wò wa bí? Ẹ wo ibi tí a kà yìí. Àwọn èèyàn tí wọ́n rán iṣẹ́ wá fún àwọn ọmọ tí wọ́n ránṣẹ́ wá fún Jòhánù, wọ́n ní ìrètí kan wípé olùgbàlà ń bọ̀. Wọ́n ní ìrètí. Torí kété tí wọ́n rí Jòhánù tí wọ́n sì rí àwọn iṣẹ́ ìyanu tó ń ṣe, wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ ní tá à ń retí ni. Bàbá rán àwọn èèyàn sí pé jọ̀ọ́ o, ó máa jẹ́ nìkan tá à ń wò, ẹni tá à ń wò pé òní yóò jẹ́ olùgbàlà wa tí yóò gbà wá kúrò nínú oko ẹrú, ẹni tí ó mú wa padà sọ́dọ̀ Ọlọ́run. Ǹjẹ́ ìwọ ni bí? Ó ní rárá o, Ọlọ́run òun kọ́ o. Bí ìbá wá ṣe wọ, ó fara pẹ́ Èlíjà, bó ti lè jẹ́ pé Èlíjà gan kọ́ láfojúsùn wa. Ṣé Èlíjà wa ni ọ bí tó tún padà wá? Ọlọ́run ṣe o. Ó dà pé ọ̀kan nínú àwọn wòlíì ni ọ́, nítorí pé àwọn wòlíì náà wọ́n tẹ̀ ń ṣe díẹ̀ ńbẹ́, ọkàn wa tẹ̀ balẹ̀ náà bàbá tẹ̀ tí ìrí olùgbàlà, bàbá tẹ̀ rí wòlíì náà, wọ́n sá máa fi wá lọ́kàn balẹ̀. Ó ní kí òun kì í ṣe wòlíì. Ọlọ́run kì í ṣe wòlíì. Ó sọ gbangba fún wọn wípé òun yìí ṣe kan nínú èèyàn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n rò pé òun jẹ́, bó tilẹ̀ jẹ́ pé Kristi láfojúsùn wọn. Àwọn èèyàn ní àfojúsùn wípé olùgbàlà ń bọ̀. Nígbà tí Jòhánù sì sọ fún wọn wípé òun kì í ṣe ẹnì kankan nínú wọn o. Bí ẹ bá nígbàgbé wípé nígbà tí ó ń baptisí fún àwọn èèyàn ní Jọ́dánì, ó sọ fún wọn pé ẹnìkan ń bẹ láàárín wọn pé omi lásán lòun fi ń baptisí wọn, ṣùgbọ́n ẹnìkan wà tó jẹ́ pé àtomi àti ẹ̀mí àti iná lòun ó lò. Ṣùgbọ́n tó dùn mí ni wípé bí àwọn ènìyàn ti ṣe ń retí olùgbàlà tó, tí wọ́n ń fojú sọ́nà fún wíwá ẹ̀. Jésù máa dé, ó máa sọ fún wọn wípé òun náà ni Kristi tá ń retí. Wọ́n ní láyé ìwọ yóò jọ Kristi tá ń retí. Nígbà bá tẹ̀ ẹ̀ pa ẹ́, wà wá máa sọ Kristi tó ló jẹ́. Wọ́n ń retí olùgbàlà ní tòótọ́. Wọ́n sì ń fojú sọ́nà fún un. Wọ́n ń béèrè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan, àbí ìwọ ni ó fara pẹ́ nǹkan tá a kà nínú ọ̀rọ̀ Ọlọ́run? Àbí ìwọ ni ó fara pẹ́ nǹkan tá a wà nínú ọ̀rọ̀ Ọlọ́run? Nígbà tẹ́ni wá débẹ̀ kan tó dé tó sọ fún wọn, wọ́n ní láì àwọn ò ní gbà. Irú tí ò jẹ́ ni tá ń retí. Ìwọ kọ́ ló gbà wá. Ìrísí ọ̀rọ̀ ẹnu ẹ àti ibi tó ti wá gan kò fi hàn wípé ìwọ yìí lágbára láti gbà ni, o tó gbà ni. Ẹ wo obìnrin ará Samaria nínú Jòhánù orí ìkẹrin. Jòhánù orí ìkẹrin ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n títí dé ìkẹrìndínlọ́gbọ̀n. Jésù ń bóbìnrin náà sọ̀rọ̀ nígbà tán pàdé létí odò. Jésù bẹ̀rẹ̀ sí ṣàlàyé àwọn nǹkan fún un. Obìnrin náà wá ní, ó ní gbọ́ o, obìnrin náà wí fún un pé mo mọ̀ pé Mèsáyà ń bọ̀ wá tí a ń pè ní Kristi. Nígbà tí òun bá dé, yóò sọ ohun gbogbo fún wa.
Jésù sọ di mímọ̀ fún pé èmi ẹni tí ń bá sọ̀rọ̀ yìí ni òun. Obìnrin yìí ó wọnú ẹ̀ lọ lẹ́yìn tó gbọ́ tán tó gbọ́rọ̀ mi yìí ó sáré lọ ìlú ẹ̀ ni ó lẹ́gbọ́ olólùgbàlà ti dé. Ó lákòókò ìbẹ̀wò wa ti dé. Ó ní Kristi ní nígbà tí Jésù wọ̀ wọ́n ní wọn tẹ̀ wá gbọ́ torí pé obìnrin yẹn jẹ́rìí ni ó ní ṣùgbọ́n fúnra wọn wọ́n rí. Àwọn kèfèrí gan tí wọ́n kàn ń sọ fún pé olùgbàlà ń bọ̀, olùgbàlà ń bọ̀. Ọlọ́run fún ọ lóore ọ̀fẹ́ kí wọ́n má pàdánù àkókò yẹn nítorí pé nígbà tí Jésù wọ̀lú Samaria nǹkan yàtọ̀. Nǹkan yàtọ̀. Mo mọ̀ pé lọ́jọ́ yẹn gan ọkọ tó fẹ́ sílé ọkọ kẹfà àbí keje ni. Òun gan yóò máa sọ wípé aya tòun ó ti dùn nígbàgbọ́ aya tòun ti ní ìbápàdé nítorí pé nǹkan tó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ ti yàtọ̀. Ó ti rólùgbàlà. Ọlọ́run ò jẹ́ kóbìnrin pàdánù àkókò ìbẹ̀wò tiẹ̀. Bó sì ti ní àkókò ìbẹ̀wò bẹ́ẹ̀ náà ló kó ràn lú ẹ̀. Àwọn tá a torí ẹ̀ ràn wá gan wọn mọ̀ rí. Wọn rí òye wọn o. Kò yé wọn o. Ẹ̀gbọ́n kan tí ìwé Lúùkù sọ ni. Lúùkù orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìnléníogójì. Ó ní wọn ò wó ọ palẹ̀ ìwọ àti àwọn ọmọ rẹ pẹ̀lú rẹ. Wọn kì yóò sì fi òkúta kan sílẹ̀ lórí ara wọn nítorí pé ìwọ kò mọ ọjọ́ ìbẹ̀wò rẹ. Kò sí àdánù téèyàn lè pa jù nínú ayé ju pé kéèyàn sọ àkókò ìbẹ̀wò Ọlọ́run nù lọ. Kéèyàn má mọ̀ wípé àkókò tòun ló dé yìí. Kéèyàn máa sáré lé nǹkan tó ti fi lẹ̀. Kéèyàn kó máa sáré lé nǹkan tó ti fi lẹ̀ pé má bínú n tó fi sẹ́yìn yẹn gan òun gan ló lé wá bí. Kò sí n tó burú jù nínú ìrìn àjò ẹ̀dá nínú ìrìn àjò ọmọ Ọlọ́run àbí èèyàn kó mọ̀ máa àsìkò ìbẹ̀wò rẹ̀. Yóò mú èèyàn máa sá káàkiri lórí irọ́. A máa lé ní tí ò sọnù ní tó fi sílẹ̀ nínú ilé. Ẹ máa ń wo ìgbà míì tó jẹ́ pé a lè mú nǹkan dání a sì tún máa wá kiri. N tá ń wá ló wà lọ́wọ́ wa a sì ti gbàgbé. A sì máa wá tún wá kiri. Kí lẹ wá ń wò? Só nǹkan nì lọ́wọ́ yín. Ọ̀pọ̀lọpọ̀ ti fa àkókò ẹ̀ ṣòfò lórí ìbẹ̀wò tọ́lọ́run ti gbé wá ṣùgbọ́n tó sì ń retí. Ọlọ́run ti dá ọ̀pọ̀lọpọ̀ lóhùn lórí nǹkan tí wọ́n ń béèrè ṣùgbọ́n wọn mọ̀. Kò sí ohun tí ó fi àkókò èèyàn ṣòfò ìgbà ayé rẹ̀ bí kó má mọ àkókò tí Ọlọ́run ń bẹ̀wò. Kó máa retí nǹkan kí nǹkan yẹn dé kó má sì mọ̀ wípé òun ló ní. Olúwa. Kí àkókò ohun tí èèyàn ti ń bẹ Ọlọ́run lé lórí tó ti ń gbàdúrà fún àìmọye ọdún nígbà tí Ábúráhámù gbójú sókè tó rí àwọn ọkùnrin ó ní ẹ wọlé wá. Ẹ wọlé wá. Kò sí ohunkóhun tó sọ fún wa páńgẹ́lì ni kò sí nǹkan tó sọ fún ọ pé Ọlọ́run kàn sí i lójú ní ẹ wọlé wá wẹsẹ̀ wá jẹun. Wọ́n ní Ábúráhámù a ti ṣèlérí fún ó ti lé láyé ọdún márùndínlọ́gbọ̀n. Ṣùgbọ́n lọ́dún tó ń bọ̀ la máa mú ṣẹ. Ẹ wo ohun tó ti dúró fún láìmọye ọdún nítorí pé ó pè wọ́n ó rí nǹkan kan yàtọ̀ lọ́kàn Ábúráhámù pé ẹ wo àwọn tó fẹ́ mú ìlérí ṣẹ ní àkókò bẹ̀wò mi ò gbọdọ̀ pàdánù rẹ̀. Ó ní ẹ wọlé ẹ jẹun ẹ jẹ́ aṣomi fún ẹ jẹ́ dáná oúnjẹ. Wọ́n ní ẹ gbọ́ àní lè fi nǹkan ìpamọ́ fún Ábúráhámù mọ́. Ohun tó ṣe ó dàbí pé ó máa kókó bẹ̀wò ẹ o ẹ jẹ́ àṣe nǹkan. Wọ́n ní Ábúráhámù ní pèsè ra wa. Ní sọ fún pé ní ìdáyìn ọdún tó ń bọ̀ yóò Sárà rẹ́rìn ó ní ìlérí tó ti ṣe lọ́dún 25 sẹ́yìn. Ṣùgbọ́n àkókò ìbẹ̀wò ló tó. Lórúkọ Jésù mo gbàdúrà pé a ò ní pàdánù àkókò ìbẹ̀wò Ọlọ́run nínú ayé wa. Èèyàn á sì máa sáré káàkiri Ọlọ́run sì ti dáhùn kò sí rí. Kò rí. Èèyàn ní rí nítorí pójú ẹ̀ dí. Ibì kan wà nínú Bíbélì nínú ìwé Jòhánù náà orí 20 láti ẹsẹ̀ 1 títí dé 18. A lè má kà. Àti mú Jésù bá àti kàn mọ́gi wọ́n ti gbé e sínú ibi tí a sin èèyàn sí.
wọ́n ní lówùúrọ̀ kùtù ní Maria Magdalene bá lọ bí bòjì. Nígbà tó débẹ̀ ó rí i pé wọ́n ti gbé òkúta kúrò, gbogbo náà sì mọ̀ pé wọ́n gbókúta sí i. Ló bá sáré lọ pé Símíónì pé ẹ máa bọ̀ o, ó ní wọ́n ti gbólúwa kúrò níbòjì o, wọ́n ti gbé lọ o, àmọ́ bí òun ò sì mọ ibi tán gbé lọ o. Nígbà tí Pétérù àtàwọn ọmọ ẹ̀yìn mìíràn náà bá jáde, wọ́n wá sí ibòjì. Àwọn méjì ń súré lọ, àwọn ọmọ ẹ̀yìn náà ń sáré tètè. Nígbà tán dẹnu ibòjì, wọ́n wò pé wọ́n mà ti gbólúgbàlà lọ nítòótọ́. Wọ́n wo ibi tán faṣọ ẹ̀ sí. Ní ẹsẹ̀ kẹfà bẹ́ẹ̀lì nígbà tí náà ni Pétérù Símíónì ti ń bọ̀ lẹ́yìn rẹ̀ dé, ó sì wọnú ibòjì, ó sì rí aṣọ ọ̀gbọ̀nà ní ilẹ̀ àti pé gèlè tí ó wà níbẹ̀ orí rẹ̀ kò sì wà pẹ̀lú aṣọ ọ̀gbọ̀nà, ṣùgbọ́n ó kájọ ní ibì kan fúnra rẹ̀. Nígbà ọmọ ẹ̀yìn wo díẹ̀ wọ́n ní ẹ wo tó fẹ́ ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ o, ní tó fẹ́ ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, ẹjá máa lọ jàre, ẹjá padà sílé, tá a bá ka ẹsẹ̀ kẹwàá ó ní bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ẹ̀yìn náà sì tún padà lọ sílé wọn nígbà tán wò tán mójútu ẹ̀. Lẹ́sẹ̀ kọkànlá wọ́n ní ṣùgbọ́n Màríà dúró létí ibojì lóde, ó ń sọkún, bí ó ti ń sọkún bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ ó sì wọnú ibojì. Olúwa, mo mọ̀ pé nǹkan kan wà bí. Olúwa, mo mọ̀ pé ọjọ́ èní lọ́jọ́ ìbẹ̀wò tèmi. Olúwa, nǹkan kan wà. Àwọn ọmọ ẹ̀yìn ti lọ. Àwọn tán lè gbé tá a máa ń pè ní encouragement, tán lè motivate, tán lè mú lọ́kàn lé, wọ́n ti lọ. Wọ́n rí n tó ń rí, kì í sì ṣàkókò wọn. Màríà mọ̀ wípé nǹkan kan ṣẹlẹ̀ nínú ọkàn ẹ̀ pé Màríà ò tí ì lè lọ ń tiẹ̀. Àwọn tó kù ti rẹ̀ wọ́n. Wọ́n lórúkọ lóòótọ́ pé àpọ́stélì ni wọ́n. Ìwọ ò sì lórúkọ kankan ṣùgbọ́n dúró nítorí pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ nínú ayé. A fẹ́ ṣe nǹkan kan nínú ayé. Obìnrin dúró. Bíbélì sọ fún wa wípé ó dó létí bójú ó sọkún. Ó bẹ̀rẹ̀ oníta ló gbé. Ó sì kíyèsí àwọn áńgẹ́lì méjì aláṣọ funfun. Wọ́n jókòó, ọ̀kan ní ìhà orí àti ọ̀kan ní ìhà ẹsẹ̀, níbi tí òkú Jésù gbé ti sùn sí. Wọ́n sì wí fún pé obìnrin yìí, èéṣe tí ìwọ fi ń sunkún? Ó sì wí fún wọn pé nítorí wọ́n ti gbé olúwa mi, èmi kò sì mọ ibi tí wọ́n gbé e tẹ́ sí. Ó ní nígbà tí ó sì gbé èyí tán, ó yí padà. Ó sì rí Jésù dúró, kò sì mọ̀ pé Jésù ni. Jésù wí fún pé obìnrin yìí, èéṣe tí ìwọ fi ń sọkún? Ta ni wọ́n wá? Ó sì ṣe bíi pé olùṣọ́gbà ní í ṣe. Ó wí fún pé alàgbà, bí ìwọ bá ti gbé e kúrò níhìn-ín, sọ ibi tí ìwọ tẹ́ ẹ sí fún mi, èmi yóò sì gbé kúrò. Jésù sì wí fún pé Màríà. Ó sì yí padà, ó wí fún ní èdè Hébérù pé Rábónì, èyí tí ó túmọ̀ sí olùkọ́. Jésù wí fún pé má ṣe fi ọwọ́ kàn mí, nítorí tí èmi kò tí gòkè lọ sí ọ̀dọ̀ bàbá mi, ṣùgbọ́n lọ sí ọ̀dọ̀ àwọn arákùnrin mi. Ó sì wí fún wọn pé èmi gòkè lọ sí ọ̀dọ̀ bàbá mi àti bàbá yín, àti sí ọ̀dọ̀ Ọlọ́run mi àti Ọlọ́run yín. Màríà Magdalene wá, ó sì sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ òun ti rí Olúwa, àti pé ó sì ti fi nǹkan wọ̀nyí fún òun. Òun ti rí Olúwa. Ó ti rí Olúwa. Ó dúró. Ó ní Olúwa, nǹkan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé mi. Olúwa, gbogbo àwọn tó kù ti padà. Olúwa, mi ò gbọ́dọ̀ pàdánù àkókò ìbẹ̀wò yìí. Mi ò gbọ́dọ̀ pàdánù àkókò ìbẹ̀wò yìí. Kristi wọ arábìnrin, ta ló ń wá? Ta lẹni tó ń wá? Olùgbàlà ni. Ta ló ibi wo lẹ gbé sí? Ajẹ́ òtẹ̀lé tá a gbé. Ajẹ́ òtẹ̀lé ó lè dóko ẹ̀gbin. Ṣùgbọ́n ìgbògbẹ́ wà nínú ọkàn rẹ̀. Ó mọ̀ wípé àkókò ìbẹ̀wò tó ń lélẹ̀. Ó mọ̀ wípé àkókò tó ti dé. Mo mọ̀ pé orin tó ń kọ lọ́jọ́ náà ni pé má kọjá mi, olùgbàlà. Gbọ́ àdúrà mi, dá tí ìwọ bá ń pẹ́ lómìíràn. Má ṣe kọjá mi. Jésù, Jésù, gbọ́ àdúrà mi. Gbà tí ìwọ bá pẹ́ lómìíràn. Má ṣe kọjá mi. Gbogbo àwọn ọmọ ẹ̀yìn tó kù ti lọ. Ẹni náà sùn, ẹni náà ṣe pàdé bọ́yá ẹni tó fẹ́ tayò nù wọn. Màríà Magdalene lọ. Ó dúró níbi ó ń sọkún.
Jésù ní Màríà. Ó yí padà sí ní Rábónì, olùkọ́ mi, olùgbàlà mi, bàbá mi, ẹni tó kú fún mi lórí igi àgbélébù. Ó fi àwọn ìfihàn hàn olúwa mi àti olúwa yín. Mo ń lọ sọ́dọ̀ bàbá yín, bàbá mi tí í ṣe bàbá tiyín náà. Àwọn ìjìnlẹ̀ kan wà tí Ọlọ́run fi hàn Màríà tí ò tún sọ fáwọn tó kù mọ́ nígbà tán pàdé. Àwọn nǹkan kan wà tó sọ fún Màríà nígbà tó ní ìbápàdé tí Jésù tuntun sọ mọ́, nítorí pé àkókò bẹ̀wò ẹni. Ará nínú Olúwa, ọkàn mi gbọgbẹ́. Mo sì ń gbàdúrà wípé ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ Jésù a ò ní pàdánù àkókò ìbẹ̀wò wa. Àwọn tán ń retí Kristi wọn rí. Wọ́n ń retí ẹ̀. Ó dé olóòní wọn nínú rárá. Ẹni tá a retí ò jọ̀wọ́. Ẹ máa lọ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti pàdánù àkókò wọn tí wọ́n sì ń retí ohun tí wọ́n ti sọnù tipẹ́. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń retí wọ́n sì wà lẹ́nu àdúrà, ṣùgbọ́n ohun tí wọ́n ń retí tán gbàdúrà lé lórí wọ́n ti sọnù. Màríà dúró. Mo gbàdúrà lórúkọ Jésù Olúwa, ẹnikẹ́ni nínú wa ní pàdánù àkókò ìbẹ̀wò Ọlọ́run. A ò ní pàdánù àkókò ìbẹ̀wò Ọlọ́run. A ò ní pàdánù àkókò ìbẹ̀wò Ọlọ́run. Mo fẹ́ ká bí Ọlọ́run ní àkókò ìpè Olúwa, má jẹ́ kí n pàdánù àkókò ìbẹ̀wò rẹ. Jésù ràn mí lọ́wọ́. Ìgbà tí wọ́n bá ń pẹ̀lú rẹ̀, má ṣe kọjá mi, má kọjá mi olùgbàlà, má jẹ́ n pàdánù àkókò ìbẹ̀wò rẹ. Olúwa ṣí ojú ẹ̀mí mi. Fún mi ní ọkàn ìfàyàrán Ọlọ́run. Fún mi ní ọkàn ìfàyàrán Ọlọ́run. Ṣí ojú ẹ̀mí mi, ràn mí lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ tí máa ń dín ni lójú tí kì í jẹ́ ká mọ àkókò tí Ọlọ́run ti yàn fún wa. Abrahamu gbójú ẹ̀ sókè, ó ní pé àwọn èèyàn yàtọ̀. Ẹ máa bọ̀, ẹ wá wọlé. Wọn ní ìlérí tá a ti ṣe lọ́wọ́ ọdún 25 sẹ́yìn. Wọ́n lọ́dún tó ń bọ̀ ní ọ̀sẹ̀. Ọdún tó ń bọ̀ ní ọ̀sẹ̀ kò ní yẹ̀. Jésù, má jẹ́ n pàdánù àkókò ìbẹ̀wò rẹ nínú ayé mi. Má jẹ́ n pàdánù, má jẹ́ n wáyé lásán. Má jẹ́ n pàdánù o. Kó ràn mí lọ́wọ́ Ọlọ́run. Jẹ́ kó oore ọ̀fẹ́ rẹ tó fún mi. Jésù, mo bí ọjọ́ ayé kan tí mo wá ẹ̀. Jẹ́ kí n lè bọ́ ọ pàdé. Jẹ́ kí n lè rí Ọlọ́run. Àwọn tó ti rí ọ, ayé wọn yí padà. Jẹ́ kí n rí ọ kí n tó lọ. Àmín.